Olúyinká máa wọlé máa ra bá Ibafolu Anthony mo fẹ́ máa kí ìyá onínú rẹ̀ èèyàn rẹ̀ yan pàtàkì ọlọ́run ọba ló fún ọlọ́gbọ́n tó ní kó máa fún yàn ọlọ́run ọba náà ló fún ọ nílàákàyè tó fi dóòye ọpọlọ rẹ ò sì níjọba lágbára ọlọ́run ọba tó láyé Olúyinká TNT lágbára Elédùmarè ọba mi àwọ̀ títò tó bá mú wá sáyé ní mú lọ sọ̀rọ̀ alákejì ojú rẹ̀ ò ní fọ́ ò ní yàrá etí rẹ̀ ò ní di lágbára Elédùmarè ẹ̀yà ara rẹ̀ kankan onírò ilé kó tó relé ẹ̀mí gígùn Elédùmarè á fún ọ mo fẹ́ wá kí ọ bí ológun ẹrú Olúyinká TNT ẹ̀mí òkè ọbẹ̀ oníwọ̀nfà òun kí ọbẹ̀ ẹni tó níran tó rẹ́ni tó lórúkọ kì í bá wọn sunkún Oriki ṣebí wọn lọmọ wọn ní ikare akoko ọmọ wọn ní ikare ònìlá ọmọ arógun màsà ìwọ gangan lọmọ arọtẹ ọmọ arọ dandan bójúmọ́ kẹ́yìn náà lọmọ àmọ́ ohun méjì jẹ́lẹ̀ bàbá àjọpọ̀ ẹ̀kan tí mo di sí nǹkan Olúyinká ọmọ ọlọ́pàá ẹ̀kan tó mórí sí mẹ́sàn-án lé ọmọ ẹkùn ọkọ̀ òkè ọmọ òfọmọfọkọ tó ń tí ó bó ìdí ẹ̀ ọmọ òsọkọ dúdú ọmọ òsọkọ pupa ọmọ òsọkọ roboto yìí tí ń taṣọ lọ́jà jẹ́ ń dàbí onílé yìí bí bàbá wọn bá wá dàbí onílé yìí tó lè ṣe bí bàbá onílé yìí ní bàbá tó bí ọlọ́mọ ẹgbẹ́ ilẹ̀ làpàtà tó dowó tó dọ̀rọ̀ lé bàbá tó bí yín lọ́mọ ọmọ lẹ́yìn kúlé àdéhùrè balọmọ òdòkọ lójú àgbàrá kíyanrìn bá gbọ̀n sí ọmọ ògbé sọbọlọgún mọ́ ń tan ògbé sọbọlọgún mọ́ ń tan ògbé sọbọlọgún mọ́ ń tan òfin nǹkan gbẹ̀ngbẹ̀ fi nǹkan gbẹ̀ngbẹ̀ fi nǹkan gbẹ̀ngbẹ̀ bọ́ nǹkan mọ̀ìmọ̀ fi nǹkan gbẹ̀ngbẹ̀ rọ nǹkan mọ̀ìmọ̀ Olúyinká àwọn gbádùn rẹ̀ Olúyinká TNT Ibafolu Anthony Ejire pinnu lójú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jí wọ́rọ̀ lójú ìyá ẹ̀ ọ̀kan bá fi èjì ló wọlé tọ̀ mí wá mo fẹ́ kì í sí fẹ́ kẹsẹ́ mo fẹsẹ̀ méjèèjì mo fẹ́ sílẹ̀ alákìsà mo sàlá kìsà onígbà sọ pinnu lójú ní èjì wọ́rọ̀ lójú ìyá ẹ̀ fún mi bọ́ọ̀rẹ́ lé kì mí kí n padà lẹ́yìn rẹ̀ agorí tẹsẹ̀ rẹ̀ ni mí èmi gangan lágorí ṣe bí ó bá tàìlé gàkọ́ tìgbéra gàkọ́ sùúrù ní gbégi ńlọgbà àkọ́bẹ̀ ọ̀pá lọ́yọ̀ lé ni mí èmi gángan làbí gbẹ̀yìn òní ọmọ olùtí fún ní ìjẹ èmi lọmọ olùtí fún ní mímu èmi lọmọ olùtí fún ní tọ̀sọ́tù ìyá Olúyinká TNT ẹ̀rí ẹ máa yan sọ́tún ẹ máa yan sósì ìpàkó gbọ́ sósì orí ẹ̀rẹ́gàn rẹ̀ yẹ.